nǹkan ká ṣe kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè torí pé only with God all things are possible. Èèyàn dúpẹ́ pé òun wà láàyè òun wà láyé kì í ṣe ìrìn àjò tó smooth, ìrìn àjò tó ní oríṣiríṣi galloping eruku oríṣiríṣi ni. We thank God that pé Ọlọ́run dá mi sí títí di àsìkò yìí torí pé téèyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ òdòdó tí rọ̀ sílẹ̀ ti fà mí ọ̀pọ̀lọpọ̀ lájọṣe kékeré láti ọmọ ọdún kan just one day old tí wọ́n sì mọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ lájọṣe kékeré tí yẹ pé àyè tọ́lọ́run fi wá sí wọn síbẹ̀ kì í ṣe pé agbọ́n kì í bá wọn ṣe kò ṣe pé aráàlú Ọlọ́run àgbà ni. So ìrìn àjò tó tough ni, very tough. Like I used to tell all my children pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lè mọ ìtàn ìgbésí ayé mi ní kékeré àti tí máa ń pa fún yín pé tí bá wá sọ àwọn ìrírí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí mi tí máa ń ṣàlàyé fún àwọn ọmọ mi wọ́n máa ń find it difficult láti believe pé that is it true because àwọn olùrú irú ìgbésí ayé yẹn wọn lò ó so wọ́n find it so difficult to believe torí pé nígbà tí màá dé kó yìí ọ̀dọ̀ èèyàn ni mo dé sí tó jẹ́gbọ́n mi 30 days ni mo lò ń bẹ̀ tó ti kẹ́rù jáde tó fi mí sílẹ̀ sínú yàrá yẹn tó dẹ̀ pack everything ó nínú ilé mo wá sùn nínú ilé yẹn fún another 30 days káti kàlẹ́ mi jáde. Are you getting me right now? Ọba ilé yẹn wọ́n pè ní Shadari Street ní Mushin. Bájíkájí ká máa lé mi jáde ẹ̀gbọ́n mi yẹn ó kó lọ sí àdúgbò yẹn mi lè tẹ̀lé òun lọ bẹ̀. Ibẹ̀ sì sùn káàkiri tó di pé wọ́n á bá ìyá kan pàdé very very prominent woman in Lagos. Màmá yẹn ó ń gbé ní Ìkẹjà ó ní arthritis and ó ní rheumatoid arthritis so máa lọ tọ́jú màmá yẹn ló wá nílé kan sí ṣùgbọ́n màmá yẹn kò ló bá mi ṣe ọ̀nà fún mi. Ẹ ti ń ṣe dókítà kẹ́ tó wá sẹ́kọ̀ọ́. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn mo ti ń ṣoògùn láti máa fún yàn lò mo ti bẹ̀rẹ̀ since 1981 precisely right but kó tó di báwọn èèyàn bí wọ́n bẹ̀ sí mọ̀ mí pé báyìí lẹ́sìn 1982 because I left secondary school I finished my secondary school education in 1980 you understand now thereafter mo ṣe another mo lọ fún 1 year mo ṣe advanced 1 year course tó wá lọ fún another 2 years course in my degree. I studied preaching science. Are you getting me right? Ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá gangan ní Kano àti Maiduguri mo ti kọ́ bẹ̀rẹ̀ sí practice láti máa fáwọn èèyàn lóògùn. But ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òògùn ṣíṣe láyé mi máa fún yàn Àkúrẹ́ ni. And that was 1981. 1982 ni mo dé Kano and it's a very ìrìn àjò yẹn wà kọ́ complex. Owó tí n bá ti rí ibi iṣẹ́ ìṣègùn òun ni mo fi tọ́ra mi jáde for 2 years. You understand me now? 1986 ni mo dé kù. 1987 ni mo dẹni tó balẹ̀. Ìgbà tí mo balẹ̀ 1987 yẹn ẹ̀gbọ́n mi tó lé mi jáde nílé ó padà wá gbé lọ́dọ̀ mi for 1 year and 6 months. Yes. It's a long story. Ẹlẹ́ pàdé ìyá kan ní Ìkẹjà. Màmá yẹn nígbà tí màmá yẹn ló sọ pé òun fẹ́ kí n gbé ibi kankan ju Ṣómólú lọ pé Mushin. Màmá yẹn mọ̀ pé Mushin ni mò ń gbé. Màmá yẹn ní Mushin ó ní Ẹmushin wọ́n pè ní Mushin. Ẹmushin wọ́n pè ní Mushin. Ó láwọn kọ́sọ́mà gidi olùgbàgbà sí Mushin because it's a very tough area. Ọmọ ìlú ọba mi kéde sí Ṣómólú. Gbogbo alẹ́ yẹn ní 1987. Àṣé èmi ni number 24 person tó sanwó wọlé fún yàrá kan tí mi jẹ mọ́. Ìké ti dáyé ọjọ́ pẹ́. Ibi ò dẹ̀ mọ́ kankan. So landlord yẹn lè ti gbó lọ́mi tí bá débẹ̀
àtọ̀dá lórúkọ ẹ̀ má débẹ̀ ìyá ni wá lé ní ẹ wá lọ́la wá lé ní kílẹ̀ sí dìbò mi. Màmá yẹn wá bẹ̀ sí disturb mi pé rìsíìtì tí mo fi sanwó lé mo náà fún mi ní rìsíìtì èkó ẹ̀ rè wọ́n ti rẹ́ jìbìtì. Ó ní màmá kí ni màá ṣe èlò mo bá lé ẹ náà àti per month was 40 naira 40 naira per month mo sanwó ọdún méjì màmá yẹn náà ló kó yẹn kájú. Màmá yẹn ló ní màá lọ dàbí ọgbọ́n ni o. Ó ní kí n lọ sínú ilé yẹn kí n lọ bá àwọn tó ń gbé nínú ilé yẹn pé láńlọ́ọ̀dù wọn ti lù mí jìbìtì pé kí n sọ fún ọgbọ́lógún ni mí o pé mò ń bọ̀ wá daṣọ kan sínú ilé yẹn. Èmi náà bá gbéra ní tòótọ́ bá gbóògùn dání mo lọ bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ lásìkò tí mo ń bọ̀ gbogbo tí mo wà lé lọ́wọ́ alẹ́ ẹ ká lé mi báyìí o ẹ pẹ̀lẹ́ mo rò pé ẹ máa ń rí mi nínú ilé tí mo wà wọn làwọn máa ń rí mi ẹni báyìí ni mí o Èkìtì ni mo ti wá o láńlọ́ọ̀dù yìí gbowó lọ́wọ́ mi ó gbowó lé lọ́wọ́ mi kò fún mi nílé ní tí mo kọ̀ wá sọ ni pé owó yẹn kì í ṣèmi ni mo ní àwọn àgbà owó lẹ́kìtì náà dáwó yẹn jọ náà kò lé mi lọ́wọ́ o wọ́n dẹ̀ ti fún mi lóògùn ṣọ̀pọ̀nà pé kí n wá dà sínú ilé n bá mú oògùn yẹn n bá mú àdó yẹn jáde òun lélẹ̀ ẹ má dà sínú ilé yìí o ẹ má dà sínú ilé ṣòwò yín ni ẹ máa bọ̀ láàárọ̀ lẹ́ẹ̀ bòwó lé yín lẹ̀ bá lọ máa wá ń jọ́kejì wọn bá wọn jẹ́ kó jáde aago 4 ló máa ń jáde àwọn tó gbowó lé lọ́wọ́ wọn ti pọ̀ at the end of the day wọn á dé mẹ́jọ kejì bàbá kí ló dé ilé ẹ̀fẹ́ túlé ká mọ́ mi lórí ní ìtúlé ká mọ́ mi lórí owó tó gbà ní kó kó fún mi ló wá fà mí wọlé ló wá sọ fún mi pé ẹni tó wà ní yàrá yẹn ọmọ Èkìtì náà ni pé àfáà ní ìní dárúkọ ẹni yẹn lórí ètò yìí pé ẹni òun àti ẹ wà ní kóòtù kó ní òjẹ yàrá wà ní ìwà àtìyànjọ ní court case ó dẹ̀ lọ ń gbowó bẹ̀. To cut the story short ó introduce mi sẹ́ni yẹn ó mú mi ibi tẹ́ni yẹn tó kọ́lé sílé kò yìí ó mú mi débẹ̀ kò débẹ̀ o ó kàn júwe ilé yẹn fún mi ó ní ilé tẹ́ni yẹn tó gbé nìyẹn báwo ẹni yẹn lọ it took me almost 3 months ẹni yẹn tó withdraw case yẹn ní court débi pé ẹni yẹn àfáà ní tòótọ́ ọ̀tẹ́ ni yẹn jẹ́ kí n mọ̀ pé òun fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n bẹ̀ ti kọ́ lóògùn ọmọ Èkìtì ní Èkìtì lèmi náà oníta bá sọ̀kò sọ́jà àbáyé ẹni bá máa ẹ̀ ó withdraw the case from the court nígbà tó withdraw case yẹn ní court ọjọ́ tí wàá fẹ́ mú kọ́kọ́rọ́ yàrá yẹn sílẹ̀ mi ò tètè délé láńlọ́ọ̀dù yẹn ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ kí n tó dé bá ṣàpèpè báwo wá ni wọ́n ti rìlíìsì kọ́kọ́rọ́ èmi mo jẹ́ kọ́ rìlíìsì kéèsì mo ní kọ́ lọ withdraw kéèsì ní kóòtù owó lè fi lè rẹ́ǹtì mọ́ o tó bá ní àbí tí bá tún máa lọ sanwó ọdún méjì láti san additional 2 years rent kó tó di pé ilé yẹn bọ́ sí mi lọ́wọ́ gbogbo píríọ̀dù ìrìn àjò yẹn ẹ̀gbọ́n mi yẹn ti ní problem níbi tí ṣiṣẹ́ nídòkèjú ẹ̀sìn ìṣẹ́ ó ṣe padà wá gbé nílé ọ̀dọ̀ mi nìyẹn it's a very long story o ẹ̀gbọ́n mi yẹn nígbà tó tún dé ilé ọ̀dọ̀ mi because ẹ mọ̀ pé ó ti ní fridge ó ní television ó ní ṣíà he has so many things ebi ò dẹ̀ ní kankan gbogbo ẹrù yẹn ló kó wá sínú yàrá tí mo gbà òun àti landlord mi tún wá dì í pé rìsíìtì tí òun kọ fún mi yẹn pé kẹ́gbọ́n mi wá ọ̀nà kó lọ jí pé òun máa wá kọ rìsíìtì mi lórúkọ ẹ̀gbọ́n mi yẹn òun á sọ pé ẹ̀gbọ́n mi ló gbalé lọ́wọ́ kì í ṣe nínú ayé yìí náà. But luckily for me èmi ò dẹ̀ sílé mo lọ sí Kánò torí Kánò ni mo ní customers tó pọ̀ jù ẹni tó jọ pílánù kù yẹn àwọn mẹ́ta náà jọ pílánù ẹ̀ ẹni tó sì kẹta yẹn olólùwọ̀n ń lò fún mi ìyẹn dẹ̀ mọ bí tí mo tọ́jú receipt yẹn sí nínú yàrá ìyẹn ló wá lọ mú receipt yẹn ló lọ tọ́jú ẹ̀ receipt yẹn náà wá títí tí mo fi dé bí gbogbo ìmọ̀ yẹn ṣe dàrú nìyẹn. Now, it's a very long chapter, very, very long story. It was that 1997, my father died. Another struggle began. I brought to Wale Yimi. That's my third one. So luckily for me,
mo ti wá ṣiṣẹ́ mọ̀ kẹ́kẹ́ tí mo sọ pé ilẹ̀ haúsá ni kọ́sọ́mà mi pọ̀ jù sí àwọn èèyàn díẹ̀ ni mo kàn máa ń rí lẹ́kọ̀ọ́ bíbá ẹ̀ but the particular year àkọ́kọ́ tó náà fẹ́ tan ìràwọ̀ mi jáde was 1989 mo wà nílé ọ̀rẹ́ mi kan ń pè ní Thomas Peretu tí wọ́n bá mi tó lóní gbọ́gbọ́n fẹ́ ṣe international trade fair ní Badagry pé kí wọ́n lọ represent Ondo State ló wà sí Ekiti State mo ṣe lọ nìyẹn so I'm the only other practitioner under the pavilion of Ondo State so the only television tó wá gbà méjì ni wọ́n NTA Ìtẹ́jú Oṣó àti LW TV so máa ń capture wọ́n wá interview ọkàn bẹ́ẹ̀ yẹn but that time it was Àlàáfíà Táyọ̀ sọmi sí yìí so ìgbà tá a parí international trade fair yẹn tí máa parí ẹ̀ tí máa fi di pé mo máa resume sílé àwọn èèyàn bẹ́ẹ̀ sí wá left and right lẹ́kọ̀ọ́. Then the following year I went that was 1990 mo tún lọ it was that 1991 ọ̀rẹ́ mi kan ń pè ní Adéyínká àjọlọ school náà ni this is my class classmate ó ń gbé ní Ìkẹjà àmì ó ń gbé ní Yaba ó ní ayé ni ó dà kó fẹ́ ṣe ìpàtẹ ìṣègùn ní Ìtẹ́jú Oṣó mi ò gbọ́ rí ó náà máa ń advertise lórí tẹlifíṣàn ó ní mi ní tẹlifíṣàn mo lè bá fún ní ó wá gbowó lọ́wọ́ mi ó lọ gbà fọ́ọ̀mù ìṣẹ́ everything wọ́n parí international trade fair níjọ́ Sunday wọ́n bẹ̀rẹ̀ ìpàtẹ ìṣègùn Ìtẹ́jú Oṣó níjọ́ Monday gbogbo ẹrù bá ṣe ké ẹrù tá a máa kó báyìí àpò lọ síbẹ̀ ni. And a lot of people came to international trade fair to see me but wọ́n ráyè láti rí mi because of the crowd because pavilion yẹn gbà yẹn àwọn tó wà ń ta there are a lot of people jẹ́ pé kó tó wọnú pavilion àwọn ohun tó fẹ́ rà gan wà ti rà níta so nígbà tí máa dé Ìtẹ́jú Oṣó I think the first money in 1989 gbogbo tá a kọ́ pàgbà was 40,000 ọ̀tọ̀ kú yẹn mo pè fún àwọn tó mo tó bá mi ṣiṣẹ́ àwọn canvassers àwọn tó ń gbé flyers but it was that 1991 nígbà tí mo wá lọ sí Ìtẹ́jú Oṣó nígbà tó yẹ ọkùn tó ń declare ìpàtẹ ìṣègùn yẹn ọkùn tó wá ní we are only 20 gbogbo stand tó wà ní NTA Ìtẹ́jú Oṣó was about 24 exhibitors gbogbo stand 16 Alhaji Àjàṣe Pòkìpòkì ọlọ́fọ̀ọ́nùkẹ́ gbogbo stand 15 Dr. Savage Awish of Lagos ló máa gba stand 1 na nígbà tí àwọn Babánìjì òní lead of the crew tó máa ń record nígbà tó ń dé stand ọ̀dọ̀ mi Àlàáfíà Táyọ̀ ṣé wàá record máa record èlò ní 5 minutes nígbà 500 naira ni wọ́n bá record mi bá ní tó gbogbo ojú tó wò mí nílé o Àlàáfíà Táyọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti lọ sí international trade fair àti ẹ̀ráyè rí mi mo ti wà nínú ọgbà Ìtẹ́jú Oṣó lẹ́ǹtì China-7 máa bọ̀ ọjọ́ kejì ẹni tí ó lè rìn oníkọ́gbó ònìṣó ń bẹ̀. Èmi ò dẹ̀ mọ̀ because I've never witnessed that kind of a crowd in my life. Mo wà nílé mo sì ń sùn gan láàárọ̀ but our boys kan bá mi ṣiṣẹ́ Yọ̀mí Gani àfàtàyè òkun ọbẹ̀ yẹn nígbà táwọn ọmọ yẹn máa dé sáàdì láàárọ̀ ìlú ti gbogbo ẹ̀ lọ bá mú bó ṣe wá bá mi nílé nìyẹn pé ọ̀gá dídé ní èrò tí wà ní òwò ẹ̀ n kò brush n bá kaṣọ sọ́rùn ètí mò ń sọ ètí di Ọdúnládé bus stop ní mọ́tò bá gbé dánfó odi Yaba ó di inú ọgbà Ìtẹ́jú Oṣó mo bẹ̀rẹ̀ consultation ní 11 láàárọ̀ mo parí ẹ̀ wọ 12 midnight mo dáhùn èèyàn lóhùn wọ 12 òru ibi tí ogun ti bẹ̀rẹ̀ nìyẹn bọ́lọ́mọ ilé ti wá kíní kan ó tún dijọ́ kejì the same recording tí mo ṣe yẹn wọ́n ní ṣe kán repeat ẹ̀ mo ní kán repeat ẹ̀ 99% àwọn tí mo dá lóhùn sọ pé àwọn tí wá mi lọ sí international trade fair
àlàáfíà táyọ̀ ọlọ́pàá àṣẹ wọ́n máa ń pè mí torí mo ní nǹkan tí wọ́n pé tí n bá ti gbé lé wọn lọ́ba ẹ̀ mọ́ máa wo gbogbo bí ọ̀rọ̀ gbèsè ayé wọn ṣe wọ́n máa rí everything ọ̀tẹ́ pọ̀ o ṣọ́bí sí i so kọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́ the general manager of NTA as at that time Bọ̀dé Alálàdé was the general manager of NTA gbogbo àwọn exhibitors tájọ wà ń bẹ̀ tájọ out of the 24 exhibitors and ìpàtẹ ìṣègùn gbà ẹ̀ kò ju 7 days lọ at highest bóyá 2 weeks no wọ́n máa ń ṣe international trade fair for 7 days wọ́n á ń ṣe ti ìpàtẹ ìṣègùn tẹ́jú iṣu ní 14 days 2 weeks but lára àwọn tó lọ́run ní kọ́ jẹ́ ọ̀rẹ́ sí mi àjàṣẹ́ pókípókí Alhaji Tajudeen Aládùkìńbà tọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́ àti madam Mrs. Arafajo àwọn àgbà ṣègùn gbà wọ́n yẹn nìyẹn ọ̀tọ̀ náà ní kọ́ nífẹ̀ẹ́ mi pé àwọn kékeré lọ́mọ yìí ẹni tọ́lọ́ bá ti gbà fún ẹ gbà fún Tajudeen Aládùkìńbà mi nígbàgbé ọ̀rọ̀ ẹ̀ alẹ́ ní ẹni tọ́lọ́ bá ti fún ní oníkìjìgbà òtílẹ̀ fún ẹni tọ́lọ́ bá fún ní kọ́kọ́rọ́ ẹ̀ ní torí ọ̀tẹ̀ mi ní àwọn ẹbọ tó tó ẹbọ ìpèsè tó tó pèsè wá gbé sí ẹnu ọ̀nà stand mi táwọn mi bá dé láàárọ̀ ẹbọ náà máa bá dé stand mi àwọn ẹbọ kàkà tó ń kakún láyà táwọn ọmọ yẹn bá ti jẹ kò sáyé fóònù kò sí kankan mọ́ ẹ wọ́n á tún sáré wá bá mi ọ̀gá NTA tẹ́jú oṣù làwọn ti bọ̀ nísìnyí o ẹbọ bí oríṣi márùn náà gbé síwájú stand wa o ẹ lọ tọ̀ sínú ẹ tọ̀ kẹ́ dànù èrò tí wọ́n máa yá ní. Ogun yẹn sọ ọ̀pọ̀ níbi pé wọ́n bìlí pé mo rí nǹkan mọ́ inú ọgbà tẹ́jú oṣù wọn á lọ bá general manager ti tẹ́jú oṣù pé kó bá wọn lọ ṣèwádìí pé ó láti jẹ́ pé ọmọ kékeré ìbò ló ti lágbára burúkú tó ń lò wọ́n wá wọnú sáàdì ìsìkọ́tà rẹ̀ àkídẹ̀ ló lò ó lò the power of media power of media ni they are not used to it you understand me now ó dẹ̀ ní nǹkan tó ń pè ní oògùn tó ń jẹ́ lọ́wọ́ torí a bá lọ kò sí pàtàkì a bá lọ lọ́dún yìí ọdún tó ń bọ̀ báyìí tàbí tí ìlú ta máa ní gbàtàn dẹ̀ wo it was sí Bọ̀dé Alálàdé the general manager of NTA ló wá pè mí ló ní àlàáfíà táyọ̀ kì í ṣe recording ìpàtẹ ìṣègùn nìkan ni wàá máa lò there should be continuation in your program bí mo ṣe bẹ̀rẹ̀ 30 minutes television on television nìyẹn you understand ìgbà tí mo wá bẹ̀rẹ̀ 30 minutes television yẹn mo wá lo another dimension because àwọn tó wà lórí television tó ń ṣe program lórí ìṣègùn ìbílẹ̀ 90% of them àfáà ni wọ́n they are Muslims gbogbo time tí mo sọ yìí àwọn tẹ máa rí lórí television gbà yẹn Abdul-Jabbar tó wà ní Kétu àwọn ọkọ̀ṣó ọkọ̀ àjẹ́ àwọn àjọ̀nú bẹ̀rù àwọn ọkọ̀ṣó ọkọ̀ àjẹ́ àwọn fàlàkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣóti ní Aládùkìńbà Alájà Kéwúlà gbogbo wọn lọ bẹ́ẹ̀ yẹn àwọn tó wà lórí tẹlifíṣàn nìyẹn tó ń rè nígbà yẹn ṣọ́ọ̀bù yẹn nísìnyí now as at that time mo wá wò ó kì í báwo mo ṣe fẹ́ kọ́ mi 30 minutes program báwo mo ṣe fẹ́ ṣe because gbogbo wọ́n ṣe ń ṣe program àwọn aláàfáà àwọn yẹn in fact mo lè sọ pé 99.9% àwọn tó wà lórí àtẹ́gùn tó wọ́n ní lórí tẹlifíṣàn báyẹn they are all Muslims. Wọ́n á wò ó kì í let me introduce my own program to drama presentation. So wọ́n á pe program mi ní àlàáfíà pé kí ló tọ́ àlàáfíà kò sí àlàáfíà táyọ̀. Wọ́n wá gbé àwọn alájà ajílẹ̀ yẹn kọ́nà fọ̀rọ̀ rẹ̀. Wọ́n wá gbé àwọn alájà àjẹ́ kí ní ajílẹ̀ yẹn wọlé láti máa ṣe drama presentation of my program. Tí bá fẹ́ sọ̀rọ̀ nípa àlàkálà lẹ́yìn nísìnyí because gbogbo time tá à ń sọ yìí 95% of my activity was based on spiritualism. Okay. Spiritual problems ni mo ń treat jù ni mo ń jù
torí tí èèyàn ọgọ́rùn-ún bá wọlé wá bá mi 90% of them spiritual problems wọ́n ní. For example, tá a fẹ́ sọ̀rọ̀ nípa we handle both spiritual problems and natural problems. So gbogbo àwọn tó bá ṣe 13 weeks episode máa ń ṣe. For example now tá a fẹ́ sọ̀rọ̀ nípa àlákàlà nísìn àwọn aláàjì yẹ kí ní ajílẹ̀ yẹ wọ́n á ṣe drama presentation bí ọmọ ẹ̀dá ènìyàn ṣe máa ń láàlà bàlà ṣe ń wá in the spiritual world. Wọ́n á ṣe for 20 minutes. Ìṣẹ́jú 5 péré lè máa fi sọ̀rọ̀ at the end close of it. Excuse me. Kò síbi tí wọ́n ti mọ̀ mí ní orí ìgbéró ayé tí òkú tá à ń bí mọ̀ sọ̀rọ̀ láfẹ́ àtayọ̀. Because wọ́n bá ti bẹ̀rẹ̀ program yẹn ní NTA ìtẹ́jú oṣó gbogbo ìgboro Èkó máa ń dání. Ẹ mọ̀ pé kò sí Android, kò sí the only 2 television méjì péré ló wà ní gbogbo Èkó yìí. NTA ìtẹ́jú oṣó àti LWTV. As at that time yẹn kò tí ì sí wọn tí ì sọ di LTV8. It was LWTV. Tó wá ti bẹ̀rẹ̀ pé àlàáfíà tayọ o àlàáfíà ló ṣàgbà àlàáfíà ló ṣọ̀gá múra sọ̀rọ̀ ara rẹ̀ owó o tó káwọ́ sórí ẹ̀wò oníkálukú máa fi tó ṣe sílẹ̀ ní. That program actually gave me a lot of faith. Now tá a fẹ́ sọ̀rọ̀ nípa àìrọ́mọbí a máa ń treat àìrọ́mọbí màá ti because nǹkan táwọn ajílẹ̀ yẹn máa ń ṣe ń gbà yẹn kọ́ ló ń fọ́nù pé alájà ajílẹ̀ yẹn mo máa sọ story èmi máa sọ story fún wọn wọ́n wá lọ develop story yẹn in a dramatic way. For example now a sọ̀rọ̀ nípa àìrọ́mọbí pé kí ló fa àìrọ́mọbí mo sọ̀rọ̀ nípa the spiritual angle mo sọ̀rọ̀ nípa the natural causes of infertility mo tún wá sọ the spiritual angle of it. Jẹ́ pé wọ́n á ṣe dramatization yẹn ẹ máa rí obìnrin mi tó wà ní ọkọ tó ń retí tó ń fẹ́ kí ọlẹ̀ ọmọ kó sọ nínú òun àsìkò tó yẹ kí nǹkan oṣù yẹn kó sé lára ẹ̀ àsìkò yẹn ló máa bẹ̀ sí lálàá ló máa rí bóun lóyún lójú oorun a tún ṣèkómọ yẹn lójú oorun a tún bímọ yẹn náà lójú oorun. Obìnrin míì wà tó bá ti kù díẹ̀ báyìí kí nǹkan kó dúró sí lára báyìí ó lè jẹ́ nǹkan pupa ló máa rí lójú àlá tó bá dijọ́ kejì ẹ̀jẹ̀ máa jáde lábẹ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣókùnkùn sí àwọn ẹ̀dá nílé ayé mo ti gbé jáde over 30-something years ago that was in the days of àlàáfíà tayọ but ṣé mọ̀ nígbà tọ́jọ́ ń lọ tá à ń wò ó a rí i pé ìṣègùn ìbílẹ̀ a rí i pé ọjọ́ ọ̀la ẹ̀ if care is not taken kò ní wà acceptable torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnu àbùkù tó fi máa ń bá ní wípé oògùn ìbílẹ̀ kò ní packaging oògùn ìbílẹ̀ kò ní gbá oògùn ìbílẹ̀ kò ní dùnmọ̀ this and that. After many years I personally decided on my own okay I want to move to the next level. I want to move to the next level. Mo ṣe wá decide okay máa change orúkọ ẹ̀ from àlàáfíà tayọ to YEMKEM international. So bí àárín ibẹ̀ yẹn ṣe bó ṣe lọ nìyẹn. Àṣírí ọ̀la lẹ mẹ́bàá fún wa yìí. Oríta wo ni ẹ ti rí wípé tí ẹ bá lo mídíà tí ẹ bá lo iṣẹ́ ìròyìn iṣẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ ìṣègùn á yàtọ̀ sí bí àwọn á yàtọ̀ sí táwọn fẹ́ bá lẹ́nu. Ṣé wọ́n kọ́ yín nílé ìwé ni àbẹ́nìkan ló sọ fún yín pé ẹ jẹ́ ká ṣe báyìí? What happened is that tí ẹ bá wo àwọn bàbá wa àwọn forefathers wọ́n ti wà nídìí iṣẹ́ yìí for years. Mélòó ló jókòó tán interview tán pé kámẹ́rà síwájú ẹ̀ kò sí wọn ò náání wọn.
they don't recognize them and their practice. That's number one. Number two, apart the fact that baby kàwé mo dey jáde, you understand? Ṣé mo sọ pé my first coming out láti showcase oògùn mi was in the international trade fair in the 80s, not even in the 90s. I never knew in my life wípé àwọn kan bọ̀ wá rìkọ́ọ̀dù mi. Èmi believe pé lára àwọn tó bá wá sí trade fair yẹn wọ́n á ra oògùn wọ́n á máa lọ. I think the first day I will know the power of media or television. Àwọn LWTV wọn ò gbowó wọn kọ Àlàáfíà Táyọ̀ Ondo State Pavilion ṣe mọ̀ wọ́n kàn ń ya product wọ́n ń ya oníkálukú. Being the first person to wá showcase the traditional medicine ṣe mọ̀ kò tí wà ní package like this ilé ìta lọ sínú àgbéta lọ sínú òkè àwọn kan tó wà ní powder àwọn tó ṣe bá sọ fún wọn wọ́n wá show ẹ̀ sí show tó ń show gan wọ́n kàn show ẹ̀ briefly lórí television ni understand me pé this is Ondo State Pavilion, we have this, we have that, this man is from Ondo State, he's a herbal practitioner, he's a traditional person, this and that. Nǹkan tó show nìyẹn but pẹ̀lú nǹkan tó flash yẹn a rí effect ẹ̀ lọ́jọ́ kejì. Are you getting me right? Ó tún di ọjọ́ kejì wọ́n tún wá record by the time tá a bá fi parí international trade fair yẹn tá wá padà sílé àwọn tó wá ta fún wọn ní kàdà kí ni ìwà effective o but there was no continuation, we are waiting for another year. Are you getting me right? But what I did was that ṣé mo bí pé mo láwọn ọ̀rẹ́ tá a jọ kàwé tó yẹ pé wọ́n ti wá ní education jù mí lọ mo láwọn ọ̀rẹ́ tó wà ní media. In fact, one of my senior in the school wọ́n pè ní Emmanuel Osoko, he was my senior prefect in the school. Onípa láti pàdé, he is the one that took me to Daily Times. The editor of that page at that time was Chinaka 5 Country. So you see, olómú mi lọ sí Daily Times tó kọ́ máa ń fún mi ní columns tí mo fi máa ń kọ nǹkan sínú Daily Times. That was in the 80s. Are you getting right now? Yes, sir. So ìyẹn ló wá wò pé kíní yìí ó dà kó máa promote business mi. Òun ló fà á nígbà tí Adé Tẹ́jú Oṣóyà àbá out of the 24 staff èmi nìkan ni mo fún wọn lówó. Wọ́n ní ìṣẹ́jú márùn-ún 500 naira n bá kò lé wọn lọ́wọ́. Wọ́n dẹ̀ record mi fún 5 minutes. Wọ́n ṣe parí network news ní 10 o'clock. Wọ́n kàn bẹ̀rẹ̀ ọkọ̀ ṣàṣìlẹ̀. Ẹ mọ̀ pé gbà yẹn náà wà that was stable light. Ó fẹ́ okò gbúdọ̀ wé 80% ẹ̀ tó ń gbélé ko ìṣàlẹ̀ 7 ló máa wò. Ẹ̀sìkísà ìjọ kejì lé mi dàbí omi ní èrò. But to other practitioners wọ́n dàgbàlagbà because èmi lọ́mọ kékeré láàrin wọn I'm the youngest. And bàbá yẹn èmi á sọ pé wọ́n ti bí ìyá ẹ̀ tó ti ń ṣoògùn níbo ló ti wá ìyá tó bí ìyá ẹ̀ wọ́n ti bí sáyé tó ti ń ṣoògùn níbo ló ti rí gbogbo àwọn èrò wọ̀nyí. It was so tough débi pé ìgbà tí 1998 wọ́n lọ ṣèpàdé mi ní Ìjẹ̀ṣà tẹ̀lé wọ́n ní èrò tí mo ní ti pọ̀ jù wọ́n làwọn fẹ́ daṣọ pọ̀nà sí ìlọ́gbìn. Lára àwọn tó jọ ṣèpàdé yẹn náà ló wá sọ fún mi ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí gba stand mẹ́ta papọ̀ instead the stand kan àgbà mẹ́ta mo wá pè ní 16 and 17. So ìyẹn ló sọ fún mi ó láwọn èrò tó máa ń ṣù àwọn èrò tó máa ń ṣù jọ síwájú mi yẹn ló ń bí wọn nínú pé so kí n máa jẹ́ káwọn èrò mi yẹn máa wà nínú stand ọmọ àdúrà wà sọ ìsàsí lóríṣiríṣi kò sí tán kó mi tán ọmọ yẹn ó dà kó ti gbé nǹkan mi ọmọ yẹn ó dà kó ṣe kí ni. But now the problem now ni pé nígbà tó wá yá complain wá ń pọ̀ máa kan wọ́n pè ní Adétúkàsí
he was a commercial manager NT Ìtẹ́jú-Oṣó ọmọ Èkìtì náà ni ìyẹn ló wá pè wọ́n pé ẹ wá ilé tẹ́ ẹ̀kọ́ ń pariwo àlàáfíà táyọ̀ yìí kò sí tán sọ́tán ó lọ fi móòlù ẹ̀ ló fi ń ṣàtẹ̀rò wá kò sí tán nígbà ẹni ẹ̀ wá ẹ̀yin mẹ́rin ẹ̀ dáwọ́ jọ ẹ jẹ́ kẹ́nìkan ṣe fúgàmù lẹ́nu tó bá tún di ijọ́ kejì ẹ̀ tún dáwọ́ jọ kẹ́nìkan ṣe nígbà yẹn ti já wọn sí nìyẹn àwọn náà wá bẹ̀ sí ṣe fúgàmù náà wá rí yàtọ̀ nínú bísínẹ́sì wọn so later wọ́n á bẹ̀ sí realize pé so ó dà pé ọmọ yìí ń lò òbí tó ń lò òun ló ti go far like this so ṣé mọ̀ most of àwọn bàbá wa they are not opportune to all these facilities mi ò rò pé bàbá mi tó fi kú láyé mi ò rò pé ẹnìkan sọ pé bàbá ẹ wá ṣàlàyé ṣe ṣe that never happened kò yẹ nísìn because ká ló ṣe ni iṣẹ́ ìṣègùn possible ó ti go far káwa ẹ̀ go to this way